ọ̀dọ́ náà fọgbọ́n ṣe ni o. Hello. Hello, sir. Ẹ kalẹ́ mà. Yes, sir. Ẹ kú iṣẹ́ Ọlọ́run máa tì yín lẹ́yìn sá o. Àmì mà, ṣé single mother ni yín mà? Bẹ́ẹ̀ àbúrò mi ni single mother ọ̀dọ̀ mi ló dẹ̀ ń gbé. Good. Òun ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí. Ẹ ṣé mọ́mì, à ń gbọ́ Ó yín mà. ti pẹ́ tí wọ́n ti depart. Ṣùgbọ́n létà ó tún wá lọ márì pẹ̀lẹ́ lómi ò wá gbarin. Àbúrò mi yẹn kò bá ṣe wedding. Kò ṣe nǹkan kan lé lórí ìbẹ̀tà àwọn ọmọ ẹ̀ ti márì. Ìyàwó tó wá fẹ̀yìn ọ̀dọ̀ ẹ̀ ló wá ń gbé sìn. Ọ̀dọ̀ ẹ̀ ló ń gbé sìn. Ẹ dúró, ṣáàbúrò tí yín ni ọkùnrin àbóbìnrin? Obìnrin ni. Ó yẹ tún ọ̀rọ̀ yẹn mú kó lè bá yé mi. Sá? Mo ń gbọ́ yín mà. Àbúrò mi yẹn obìnrin ni ọ̀dọ̀ mi ló dẹ̀ ń gbé. Okay. So mo wá lọ rẹ́ǹtì ilé fún un. Wọ́n wá máa ń pera wọn. Yípe pé òun náà ṣe máa gbé papọ̀ pé kó máa bọ̀ nílùú. Ìyẹn náà ò lè wá sílùú o. Wípé Ìbàdàn tó ń wá yìí ó tẹ̀ ń lọ́rùn ju kó tún lọ padà lọ sílùú. Ìmọ̀ràn tí mo fẹ́ lórí ẹ̀ ní kẹ́ ẹ gbà mí lórí ẹ̀ torí mi fẹ́ kó àbúrò mi yẹn kó bọ́ sọ́fìn ayé. Wọ́n ti bímọ tán o. Wọ́n ti bímọ tó ti di grandma sìn. Mọ́mì tẹ́ ẹ̀ sọ tí ì yé mi báyìí o. Ṣé ọkọ tán fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ ayé wọn? Ṣé ilẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ báyìí àbí kejì tí wọ́n fẹ́ mà? Bẹ́ẹ̀ni tó fẹ́ lọ́rọ̀ àjọ ayé ẹ̀ tó ti pẹ́ wọ́n jọ bímọ fúnra wọn. Mọ́mì ẹ ṣe sọ̀rọ̀. Wọn ò bímọ kankan mọ́. Ẹ ṣe sọ̀rọ̀ mọ́mì kó lè bàjẹ́ àwọn tó ń gbọ́ wálé torí kò yé mi gan báyìí. Àbúrò mi yẹn ti bímọ bẹ́ẹ̀ ni sà. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yẹn ṣe sọ̀rọ̀. Ok sà. Àbúrò yín yẹn ọkọ tó fẹ́ láàárọ̀ ọjọ́ wọ́n bí ọmọ mélòó fúnra wọn? Wọ́n bí ọmọ 4 fúnra wọn. Kí ni èjì àbúrò yín yẹn ń sìn? Mi ì lè rántí sà. Ẹ ṣe wọ́n á ti lé lógójì ọdún. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dọ̀ yín náà wá ń gbé báyìí. Ó ti rẹ́ǹtì ilé sà. Ó ti ń dá gbé. Ṣé ọkọ àárọ̀ yẹn náà lè ń sọ̀rọ̀ ń pẹ̀ wọ́n fi ọkọ kankan míì? Bẹ́ẹ̀ ni sà, kò fọ́kọ mi rárá torí àwọn ọmọ ẹ̀ ti márì. Ṣé àwọn méjèèjì jà ń gbà yẹn náà ṣe wá sọ́dọ̀ tiyín mà? Wọ́n jà ń gbà yẹn ni. Náà ṣe wá sọ́dọ̀ yín. Ó tọ́dún mélòó báyìí tó ti wà lọ́dọ̀ yín mà? Ọ̀rọ̀ tí mò ń sọ ẹ ti fẹ́ tó 35 or 45 years o. Tí wọ́n ti jà. Bẹ́ẹ̀ni oníkálukú ti wà láàyè fúnra rẹ̀. Àbúrò yín ló ti lé bí 50 ọdún àbí kó máa lọ bí tó 60 bẹ́ẹ̀ni sà. Àgbàlagbà làwọn náà. Bẹ́ẹ̀ni sà. Mọ́mì ṣé ọkọ àárọ̀ yẹn ló wá ń pè wọ́n padà bí kán máa bọ̀ wá sílé? Mo wá ní kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ni sà. Lẹ́yìn ọdún kèló mà? Ó ti pẹ́ àwọn ọmọ wọn ti ń bímọ pàápàá. Lẹ́yìn ọdún bíi 30 ọdún àti 5 sẹ́yìn oníkan máa padà bọ̀ wá sílé. Bẹ́ẹ̀ni. Ṣọ́kọ wọn yẹn ṣé wọn fẹ́yàwó kankan nígbà tí àbúrò yín kúrò ń bẹ̀ ni mà? Wọ́n fẹ́ ìyàwó yẹn tún ti bímọ fún wọn wá fi ríǹgì sí kò dẹ̀ fún àbúrò mi ní ríǹgì. Kò ṣe nǹkan kan lé lórí rárá. Màmá mi fi ríǹgì lẹ̀ ríǹgì kí lẹ̀ ń sọ ríǹgì ò ní ìtumọ̀ kankan mà. Ẹ jẹ́ sọ̀rọ̀ lọ síbi tọ́rọ̀ lọ. Ṣé ìyàwó tán wá fẹ́ ń gbà yẹn ẹ jẹ́ ń dúró síbi tẹ́ wà. Ìyàwó tán fẹ́ ń gbà yẹn tán fún ríǹgì yẹn ṣé ìyẹn wà nù ilé wọn dì sí? Bẹ́ẹ̀ni sà. Òun náà ti bímọ tó dàgbà náà. Bẹ́ẹ̀ni sà. Bàbá náà ti dàgbà àbí? Bẹ́ẹ̀ni sà. Wọ́n wá ní kí ọmọ yín káàbúrò yín mọ padà bọ̀ wálé. Àbúrò mi ní mo ní káàbúrò mi má lọ torí kì í ṣèlú kan náà làwọn méjèèjì. Ó ti yé mi. Ṣé àwọn ọmọ tí àbúrò yín bí yẹn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ̀rọ̀kọ́ náà ti di àgbàlagbà wọ́n ti di bàbá wọ́n ti di ìyá? Wọ́n ti bímọ ṣáwọn náà ṣé wọ́n support kíyà wọn padà sọ́dọ̀ bàbá wọn? Wọn ò support torí tó bá da lẹ́lẹ́mìí kan ṣe ìmọ̀ràn lèmi fẹ́ lórí ẹ̀. Ẹ ṣé mọ́ mi ìwà ìpẹ́ fún wa mà. Ní tèmi ó sọ lélẹ́yìí ìkórìtà táàbúrò yín wà yẹn àwọn ọmọ wọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ní final say lórí ọ̀rọ̀ gbèsè ayé wọn. Tí àwọn ọmọ yẹn bá sọ pé kán má lọ ìyá àwọn ò tó bẹ́ẹ̀ kó lọ o. Tí àwọn ọmọ yẹn bá sọ pé kí ìyá àwọn máa lọ ìyá àwọn ò tó bẹ́ẹ̀ kan sọ pé àwọn ò lọ o. Èyàn ó dàgbà dé stage kan nínú ayé ọmọ ní ọmọ darí ìgbésí ayé ẹ tó o bá ti bímọ bọ̀bọ̀ tó o dẹ̀ bímọ tó jábọ́ lórí ọ̀kadà tàbí ṣubú ńléèwẹ̀ tó o mọ̀ pé ọmọ alálùbáríkà lélẹ̀ orí ẹ pé òun ló kù tí ó mọ darí ìgbésí ayé ẹ. Ẹ ṣé sà. Ìtọ́ ọmọ wọn bá sọ nìkan tẹ̀lé mà ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé sà mo dúpẹ́ o. Ẹ ṣé pọ̀ mà. Ẹ ṣé o yẹ sà Ọlọ́run tí ì lẹ́yìn ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. 30 ọdún àti 5 àbàtún wa ló kọ́ mọ padà bọ̀ wálé Thompson.